Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Sir Olúṣọlá Adéní Ọláníyan Olúpòkíà ti ilẹ̀ Ìpòkíà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń dààmú wọn alámúgbó kan ìlú yìí gbogbo Yorùbá sì wà dákẹ́ nítorí àwọn bàbíìsì kan gbàgbà Yorùbá á sì sọ̀rọ̀ àwọn dáràn náà lásán gbogbo wọn. Yorùbá ò bá ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fún ọ̀tá lọ́rọ̀ sọ kọ́ má bàa mọ̀dí abájọ wa ẹ̀tọ́ náà fìgbà ṣẹṣẹ lọ́wọ́ wa kò yé wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà sì gbà ṣẹṣẹ lọ́wọ́ wa Yorùbá ẹ ti sọ àní ẹyẹ sọ ó yẹ ẹjí máa sùn kọ́ má padà mú wa ní rọ́pò èso yẹlẹ lórí ogun bọ̀ ogun ẹbí ká múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ṣe bí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín tilẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kán yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kán lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàjọba ṣèbí yẹn gangan náà pè ní ìjọba tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sọ àní ẹyẹ sọ ó yẹ kí máa kọ́ má padà mú wa ní rọ́pò èso lórí ogun bọ̀ ogun ẹ̀dẹ̀ ká múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá. Ìjà yìí kì í ṣẹja Sunday Igboho ṣàníkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yìn alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò dùn rọ̀ òun kọ́ máa mọ̀ ẹja ọlá kan tí ó yọ ẹja gbomi látàná ìfọ̀ràn sàn jẹbọ rírú ẹjẹ kọjú àlàtòrò dúdú kò sẹ́nu bọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù rẹ̀ má fi bínú. Ẹ̀rù yìí tó ra ẹ̀yìn Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra ẹ̀yọ́ yìí nínú ọ̀gbun ilẹ̀ gbógun sí ẹ̀rù yìí tó ra olóòtú tó ṣe máa jẹ ọ̀tá yìí ẹ̀rù yìí tó ra ẹ̀yìn lẹ́dálẹ̀ Abíọ́lá táwọn lọ ẹ̀rù yìí tó ra ẹ̀yìn lẹ́dálẹ̀ tó dé ìdí àgbọn ẹ̀rù yìí tó ra ìjọwọ́ wa ní Yorùbá máa tán ẹ̀rù yìí tó ra Yorùbá gbọ́ àtẹnujẹ ló ń pa wọn
ẹ̀rù ìtọ́ra ìkápolówó ẹ̀rù ni ẹ̀rù ìtọ́ra ọmọ aláṣọ wa wà kìsà ó tún fẹ́ ní ẹ̀rù ìtọ́ra ọmọlẹ́nu wa ń jẹkùn ó tún dùnú ẹ̀rù ìtọ́ra olùkọ́ tó lè ṣàǹfààní fún wa náà ti kú lọ ẹ̀rù ìtọ́ra wọ́n ti pẹ́ tí yóò bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà yóò nílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni àti dáadáa olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yìn àgbàgbà ọba náwàdàkẹ́ ọlẹ́ìṣà aláàbí àwùjalè aláàbí ṣọ̀gbọ́nmọ̀ṣọ́ alára àti ọ̀rọ̀ àkàrẹ́ olùbàdàn bàbá ẹ̀sọ̀rọ̀ bàdàkẹ́ bàbàdàkẹ́ ìtàn tó bá dé jù. Ọ̀yá sọ̀rọ̀ sókè ẹ̀yìn ọba wa àgágá ọmọ tó ti ga orí lábí bàbá mi lọ́ọ̀dì ẹgbẹ́ mi lákọ̀ọ́ni ọba. Ìjábọ̀ kí gbogbo wa káàbọ̀ sórí ètò ní dédé àkókò tá a wà Ìṣọ̀kan Ọmọ Oòduà TV náà la wà ẹ máa bá ń share ètò yìí kẹ́ ẹ máa lọ́ọ̀fù ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa láìkì ẹ̀ látàrí pé yìí ń share ẹ̀ lọ́ọ̀fù ẹ̀ láìkì ní ìwúrí fáwa náà tá a fi ń lórí ọ̀fẹ́ láti máa jí gìrì sí ọ̀rọ̀ sísọ tá à ń sọ àti láti máa fi ọ̀pọ̀ nǹkan tí ò yé àwọn èèyàn láti máa fi yé wọn Ìṣọ̀kan Ọmọ Oòduà TV náà la wà ẹ jọ̀ọ́ ẹ máa bá ń share ẹ̀ dákun ẹ máa ń share ẹ̀ ẹ wò ó ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ májàsọ́lá àdìsá ọmọ adé ẹ mọ́ bàbá tún dára ó tún pitú ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọni ilẹ̀ káàárọ̀ òjìrè ọ̀nà wo ló gbà pitú náà májàsọ́lá ọkùnrin ogun aníbọn mọ́jalè à ń lé bọ̀ lẹ́yìn jagunlabi ńlára iwájú ọkùnrin tó sùn sínú ilé tó tún bára ẹ̀ lẹ́rù ẹ wò ó kọ́lọ́run ó ṣàánú wa Ìṣọ̀kan Ọmọ Oòduà TV náà lẹ ti ń lórí ọ̀fẹ́ láti máa wò wá live and direct ẹ máa bá wa share ètò yìí ẹ máa bá wa share ẹ̀ ẹ máa bá wa share ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ náà pín sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ta gangan ni olóyè Sunday Igboho irú ẹ̀dá wo lolóyè Sunday Igboho ẹlẹ́ẹ̀kejì election 2023 ṣé yóò wáyé àbí ò ní wáyé ìhà wo làwọn ọmọ káàárọ̀ oòjíire kọ sí election 2023 ṣé ẹ fẹ́ ó wáyé ni àbẹ́ ẹ fẹ́ ó wáyé ẹ wò ó mọ̀ ń bọ̀ ẹ jẹ́ n tún gba bí wá. Master Mix. Mo ṣe rẹ̀kọ̀lẹ́ bẹ́lú. Absolute. Yorùbá nation. A ò fẹ́ Nàìjíríà mọ́. Àgbájọwọ́ la fi ń sọ̀yà. Ọwọ́ kan ò gẹ̀rù dórí. Ẹ jẹ́ ká so wá pọ̀ káyédé. ṣáájú ohun gbogbo kí Olódùmarè bùkún orílẹ̀-èdè mi Yorùbá nation. Nàìjíríà nílẹ̀ ìlú Yorùbá nation láfẹ́ tó borí. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ ìlú Yorùbá. torí mi ò kì í ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́ ọmọ ilẹ̀ orílẹ̀-èdè káàárọ̀ oòjíire tá a mọ̀ sí Yorùbá nation ni èmi o. Nàìjíríà nílẹ̀ ìmọ̀. ọlọ́pàá yìí sì mú ní í sí torí gbà tí wọ́n jọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ kì í ṣe pé ẹ kọ̀wé fún mi kí n tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà èmi náà ò ní kọ̀wé fún yín tí fi ní ìwé sọmọ orílẹ̀-èdè yìí mọ́. Yorùbá nation. àbí ẹ bá ń bi ìjọba léèrè ǹjẹ́ ní rẹ́kọ̀dù mi bí sẹ́ mọjọ́ wọ́n bí mi. ẹ mú rẹ́kọ̀dì wá kálẹ̀ mọ bí mò ń gbé. ṣèlú tí ò ní rẹ́kọ̀dì tí ò ní nǹkan kan wá ní ni ọ mọ̀ pé níwà ni mò ń ṣe pé mò ń kún torí ẹ ti ṣí èrè lórílẹ̀‐èdè Nàìjíríà. èmi ti fi yín lẹ́mú èso ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà mọ́. fún díẹ̀ yìí Olúwa kó bùkún orílẹ̀‐èdè mi Yorùbá nation. ẹ máa bá ń ṣe ètò yìí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV náà láwa yìí. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ ìlú Yorùbá nation láfẹ́ tó borí. Àwa ò fẹ́ Nàìjíríà nílẹ̀ ìlú Yorùbá nation láfẹ́ tó borí.
ìbà ọlọ́run ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó tẹ́ sánmà bóra bí aṣọ ìbà rẹ̀ o kábíyèsí olódùmarè. ẹ̀yin àlẹ́wọ́lá máa hù wàrà sátọ̀lá hàmbìyà ẹ̀yin àfa ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mọ̀kádàm ṣe òkú pátápátá mo kí gbogbo yín bí assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. koríko ẹ̀dìdé èròyà ẹ̀dìdé ẹ̀yin ọba wa mo ní pé kẹ́dìdé. ẹ̀yin ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì mo kí yín pé àlàáfíà ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín ní gbogbo ìdílé tẹ́ bá ti lórí ọ̀fẹ́ kẹ́ máa gbọ́ mi bíṣọ̀pù ni rẹ́fúrẹ́ǹdì ni àlùfáà nínú ìjọ mímọ́ gbogbo yín pátápátá àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé o. àtàjà bá ń tó ìbà orí tó kún tí ò ní ná ìbà ọjà tó kún tí ò lérò ìbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn ẹ̀yin àgbà gbanigbani ẹ wá gbà wá ńlẹ̀ káàárọ̀ òjìrè o. ìgbà ní àdá bàbá wa Sunday Igboho ẹ̀gbọ́n wa Yẹmí Kóìkì. ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ pamọ́ ẹ̀yin ìyá tẹ́ ẹ̀ pamọ́ tọmọ yìí fi ń jábọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ pamọ́ tẹ́ ẹ̀ dúró tọmọtọmọ yìí fi ń ṣìṣe àdó mẹ́ta làdúrà ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ fi kan ṣoore kiri ìkan tẹ́ ẹ wá fi ń ṣoore kiri ẹ wá fi ṣe mí lóore ẹ fi ṣe gbogbo ọmọ káàárọ̀ òjíire lóore ẹ fi wá lóore owó ẹ ṣe wá lóore ọmọ ẹ ṣe wá lóore àlàáfíà ẹ ṣe wá lóore àìkú baálé ọrọ̀ kárí ná kárí lò ká bọ́pò nínú oko ẹrú Nàìjíríà ẹ̀yin àgbà gbanigbani. orúkọ tèmi ni ọba Isa Olúṣọlá Adéníyì Ọláníyàn. Ìṣọ̀kan ọmọ Oòduà TV náà la wà ẹ máa bá ń ṣíà ètò yìí ẹ máa bá ń ṣíà ẹ̀. darandaran tí wọ́n ń dààmú wọn alámúlò kan ìlú yìí gbogbo ló wá sọ̀rọ̀ dáadáa nítorí àwọn ọba méjì kan gbàgbà ìlú bàbá. mo fi kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí ọmọ kúndínkù ò gbọdọ̀ pa ọmọ àrùntárùn ò gbọdọ̀ ṣe ọmọ òfò tó fò ò gbọdọ̀ ṣe ikú tí pọmọ tíya rẹ̀ bú sẹ́kún àrùn tí ń sọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀ àrámọ́kà tí dún tòjò tẹ̀rùn mo fi kí gbogbo ẹ̀yin ládéládé lóyè lóyè ìyẹn ẹ̀yin ọba tẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì wa ni o ẹ̀yin mò ń kí o kì í ṣe ẹ̀yin tó jẹ́ pé ẹ ní Fúlàní ni yín kì í ṣe ẹ̀yin tẹ́ ń pera yín ní emir ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tíá nínú lọ́balọ́ba ẹ̀yin tẹ́ ẹ gbà fún wa tẹ́ ẹ mọ̀ pé ẹ jọba lé wa lórí ni kì í ṣe kúrí Fúlàní lẹ́jọba lé ẹ̀yin là ń kí o ẹ̀yin ni mo fa láàfin kí o ẹ̀yin fa láàfin kí ẹ̀yin tó jẹ́ wípé abẹ̀yìnbẹ́bọ jẹ́ ni yín ń kí yín o. Gbanigbani ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀. Ìṣọ̀kan ọmọ Oòduà TV náà la wà yìí ẹ máa bá ń ṣí ètò yìí kẹ́ ẹ máa lọ́ọ̀fù ẹ̀ kẹ́ ẹ máa láìkí ẹ̀. ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ ẹ̀yin tẹ́ jù mí lọ oyún inú àtàṣẹ́ ẹ̀bí mo kí gbogbo yín o. ṣé ó yẹ kúrò lóko eré lọ́wọ́ ẹ dúró déédéé kí tẹ́nàtì má padà lé onílé yorùbá. à ń sọ mo kọ́ sínú òkèrè àkòrí ètò mi lónìí wípé májàsọ́lá tún ṣohun tuntun májàsọ́lá tún dára irú àrà wo ni ẹ wò ó ẹ wá nǹkan fìdílé kẹ́lẹ́ bá gbọ́ wọn rínwìnrin ọ̀rọ̀. ogun bọ̀ ẹ jẹ́ ká múra yorùbá. ìjà yìí ṣẹjà Sunday kú. àfáà kan bọ́ta gbangba lónìí ó lé àníṣe bẹ́ẹ̀ bá fẹ́ mú májàsọ́lá ẹ gbìyànjú gan ó lóun rọ̀ yín ẹ̀yin ìjọba orílẹ̀-èdè rádaràdá táwa ẹ má mà dẹnu ọ̀nà májàsọ́lá kó yín má bàa ta yín pa. ọlá kan tí ó yọ ẹja gómi lábàánú ìgbọràn sàn jẹbọ rírun ẹjẹ kójú àlà tó ló dúdú kò sẹ́ni bọ́ọ̀lù tó lè rínú. ọmọ ìpẹ́ ti wò ó tẹ́lẹ̀ àmọ́ mo tún fi hàn yín live and direct kẹ́ ẹ lè mọ̀ pé Ìṣọ̀kan ọmọ Oòduà TV wọn èyí bá wọn rèèrà tí ọ̀lọ́mọ nínú rárá. ẹgbẹ́ yọyín nínú ọ̀gbun lẹ̀ ń gbógun ti ẹ̀rù yìí tó olóòtú. àwọn ọmọ tó ń mú ní Ṣàgámù tó kó lọ sí Abẹ́òkúta ǹjẹ́ wọ́n ti fi wọ́n lẹ̀ bí báwo wọ́n ṣe fi wọ́n lẹ̀ ta ló ṣokùnfà bí wọ́n ṣe fi wọ́n lẹ̀ ẹ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. ẹ̀rù yìí tó ìjọwọ́ wa ni yorùbá máa gbọ́. awareness campaign ní Oǹdó àtèkìtì báwo ló ṣe fẹ́ wáyé ibo la ti fẹ́ pàdé báwo la ti fẹ́ ṣe ta ló rẹ́dì láti sọ̀pọ́ọ̀tì wa ta ni ọ̀rẹ́dì láti sọ̀pọ́ọ̀tì wa. ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ ní ẹ̀rù yìí tó. àwọn pírísípà tó ń gbaṣẹ́ lọ́wọ́ wọn tí ń dá dúró fún bí ọjọ́ mélòó kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbo la bọ́rọ̀ wọn dé ẹ jẹ́ á mọ̀. wọ́n ti
tipẹ́ tí o bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni àṣìdáadá olóṣèlú. Ìṣọ̀kan Oòduà TV náà la wà yìí. Bàbá wa Sheikh Buhari ọmọ Musa wọ́n wọlé Ìbàdàn lónìí wọ́n sì ṣe wáàsí bàbá bọ́ síta gbangba pé àníṣe àwọn níta wọn gẹ́gẹ́ bí àfáà tó kànkè tó kanlẹ̀ ẹ̀yìn májàsọ́lá làwọn wà. Àwọn abẹ́lẹ̀ yìí náà a fi ń challenge gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin ṣòókù ẹ̀yin mọ̀kádàm ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì ẹ̀yin àlùfáà nínú ìjọ mímọ́ ẹ̀yin ẹlẹ́sìn kẹsìnkà àbáláyé ẹ má bínú ojúbà yín tẹ́lẹ̀ mojúbà yín o abọ́rúbọyè bọ́ ṣiṣẹ́ o àní ríjà yín o láṣẹ Èdùmàrè. Ìṣọ̀kan Oòduà TV náà la wà yẹn máa bá ń ṣí àyẹ̀. Olúṣọlá àbí Ọláníyàn olùkọ́ kíá ti ilẹ̀ òkèà tó jẹ́ pàtàkì nílẹ̀ Yorùbá. Àníṣe bàbá Sheikh Buhari ọmọ Musa wọ́n bọ́ta gbàǹgbà pé ìjà tó lóyè Ìgbòho ń jà ìjà gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni kì í ṣèjà olóyè Ìgbòho nìkan kí ló ṣẹlẹ̀ lábẹ́òkúta báwo ló ṣe jẹ́ báwo wọ́n ṣe fa ọmọ lẹ̀ ǹjẹ́ ariwo wa lọ́kànjọba létí tán ìfà àwọn ọmọ lẹ̀ ni àbí èèyàn kan lọ́lọ́ ń lò tọ́ àmọ́ fi bọ́ọ̀lẹ̀ ń bìyàn wà ẹ wò ó mọ̀ ń bọ̀. òye wa níṣẹ́ náà pé wọ́n ṣù àtọ́rí tó bá dìgbà tó fẹ́ mú wa lọ́sẹ̀ tá ṣe ṣe lọ́wọ́ wa Yorùbá ẹ ti sùn àní ẹ̀yìn sùn ó yẹ ẹjí máa sùn wọ́n má padà mú wa ní ọ̀pọ̀ èṣù torí ogun bọ̀ ẹ tètè ta múra o ta múra o. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Muhammad Buhari ọmọ Musa ó sọ nípa olóyè Ìgbòho màá play rẹ̀ fún yín nìsín kẹ́ ẹ lè mọ̀ wípé iṣẹ́ tó lóyè Ìgbòho ń ṣe é ṣe àdáṣe ẹjẹ́ bẹ́ẹ̀mi ṣe máa ń sọ tẹ́lẹ̀ Olódùmarè Ọlọ́run ló ní ìdìran ẹni tó jẹ́ pé mùsùlùmí gbà fún kírísítẹ́nì gbà fún àwọn ẹlẹ́sìn àbáláyé gbà fún wọn àti ẹ̀ tí kò tí ì fẹ́jú kẹ̀kẹ́ tó báyìí gan táwọn ìránṣẹ́ ti ń ríran pé àníṣe ìwọ la yàn tó kó lẹ̀ káàárọ̀ oòjíire délẹ̀ lérí. lóko eré ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti sọ èèyàn tó jẹ́ wípé fúnra ara rẹ̀ ó ń lọ lọ́yìn àgbà ní lọ́ọ̀rẹ́ jí àwọn ọmọ káàárọ̀ oòjíire lọ́ọ̀rẹ́ jí wọn kúrò lójú oorun tó ń sùn sí wọ́n ti ń sùn jù wọ́n ti sùn tẹ́tẹ́rẹ́ jù ìfògánu Kùránì Ọlọ́run sọ fún Ànábì pé dìde ńlẹ̀ má fi gbogbo òru rẹ̀ sùn àwa ọmọ káàárọ̀ oòjíire àwa fi gbogbo òru wa sùn débi pé Fúlàní wá ráyè wọ́n wá kó sí aláàárín Fúlàní wá ráyè wọ́n wá jẹ gàba lé wa lórí Ọlọ́run wá lọ rèé tọ́ olóyè Sunday Igboho lọ́kàn pé èmi lọ́lọ́run èmi lọ́ba tí ń ràn yàn ń ṣẹ́ títún dúró tì yàn Ọlọ́run wá rán olóyè Sunday Igboho ń ṣẹ́ bàbá yìí wá bọ́ta nígbà wá bọ́ta ariwo tó wá sọ gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko láwá wò pé lóòótọ́ a máa ń sùn. gbogbo Yorùbá ẹ̀rù ìtọ́ nínú ọkùnrin ẹ̀rù ìtọ́. Àdúrà tèmi kan máa ń gbà ní gbogbo ìgbà ní wípé Ọlọ́run má jẹ́ á rí alátakò nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n láwọn bẹ̀rẹ̀ sí ní wádìí bàbá yìí tí wọ́n fẹ́ láwọn fẹ́ fi léjọba lọ́wọ́ Ọlọ́run ò ní gbà fún yín oyin ní ọ̀tá ipa oyin ní ọ̀tá ipa. ẹ̀rù ìtọ́ Yorùbá gbọ́ àtẹnujẹ ló ń pa wọn ẹ̀rù. Ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Gbóyèga Oyètọ́lá Gbénga Gbóyèga Oyètọ́lá ṣé Fúlàní ni wọ́n ní àbọ̀mọ Yorùbá torí kò fẹ́ yé wa ká níwọ̀n èé ṣe Fúlàní ni ǹjẹ́ ti ẹ̀ lẹ́tọ̀ọ́ kí lẹ borí yín rò kí ní bẹ lọ́pọlọ yín tí lára tí sàwọn ò dìbò fún yín gbà fẹ́ dìbò ni tẹ́bi wá nítorí pé wọ́n ń ṣe awareness nílé ìwé wọn tẹ́ wá lọ rèé máa tí so ń tíṣà tẹ́ lọ rèé tì hàn mọ́lé kí ní ṣe yín gan kí ní ṣe yín gómìnà ẹ̀ sì pàrónú yín àtọ̀dọ̀fín tí ká bẹ̀rẹ̀ sí ní falálẹ̀ Yorùbá ṣépè fún gbogbo yín kérí gbogbo yín lè tètè máa burú èrí yín kúkú ti burú tẹ́lẹ̀ bá a sì ṣe ń wò yín ẹ̀kọ́ là kí láǹfààní ìlà tẹ́ ẹ kọ́ kí láǹfààní ìlà tẹ́ ẹ kọ́ tó jẹ́ pé ìlà ẹ̀kẹ́ yín Àbújá náà kọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ti ran yín mọ́lé ìgbà táwọn Arewa àwọn Haúsá tó gbé fúláàgì wọn bọ́ta níjọ́ òní pé àwọn fẹ́ Arewa Republic ìjọba wo ló tì ẹ́ mọ́lé ìjọba wo ló tì ẹ́ mọ́lé ẹ̀yìn ṣe máa ń ṣe bí ọmọ ẹrú báyìí ná ẹ wò ó mọ̀ ń bọ̀. Tell Peter, big bang.
ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí àáfàá sọ níta gbangba bàbá ò háyìí ẹ̀ máa gbọ́ o. ìjà pé ó tó gẹ́sẹ̀ pípa tẹ̀ ń pa wáyé tó gẹ́sẹ̀ ẹ̀ tún wá pé wọ́n máa mú yìí wá òun yà ya wèrè mọ́ wọn lọ́wọ́ pé bẹ́ẹ̀ bá ti ṣe òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ tóun ní oògùn wọ́n pa pírẹ́sidẹ́ǹtì mi oyin ní ọ̀tá pa. Nàìjíríà. èyí sí lẹ́tọ̀ọ̀. Lọ́nà àfúrògbèlà fíkìrì. ẹ̀wọ̀n Nàìjíríà tí ẹgbẹ́ gbàdá ní ẹ̀sìn fura. ẹ̀wọ̀n Nàìjíríà tí wọ́n fi yín jọ lórí ẹ̀sìn fura. ọmọ Nàìjíríà tẹ̀ ń lọ sílẹ̀ ẹ̀rọ tí wọ́n pẹ́ yìí nìkan ní ẹ̀yin lẹ lóògùn ẹ̀yin lẹ ní kìíní ẹ̀sìn fura. àfọwọ́sowọ́pọ̀ ni bọ́ọ̀ bá lóògùn tí wọ́n bá ká ọmọ ń kọ́ oògùn rẹ̀ ò lè mú gbogbo wa táwọn níbà yìí. ó dè rẹ níbi tó lè ṣiṣẹ́ dé. ẹ wá fura kẹtàkàkà kẹrùnú. ẹ má lọ ọ̀dọ̀ ọmọ ọ̀hún bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ rẹ̀ ní lóga oyin ọ̀tá yín pa. Nàìjíríà. ẹ̀yin aláṣẹ dúdú mo sọ fún yín ẹ má lọ ọ̀dọ̀ Sunday oyin ọ̀tá yín. Lọ́nà àfúrògbèlà ẹ̀yin aláṣẹ ògiri mo sọ fún yín ọ̀rọ̀ ọba kọ́ ọ̀rọ̀ settlement ńlọrọ̀ yìí bẹ́ẹ̀ bá wọlé tọ̀ Sunday ẹ̀yà wèrè ní. Nàìjíríà. Sunday òdúró lásẹ̀ gbogbo nǹkan ló ní lọ́wọ́ ẹ̀ tó bá bẹ̀ wù tán yà yóò ṣe kangu yà yóò ṣe kangu bí ẹ bá fi yí dá ẹ wọlé tọ̀ Sunday. Nàìjíríà. Adébámájáde ní ti Sunday yìí akọni ni a ní ọ̀rọ̀ pé bàbá wa ó tó gẹ́ ẹ̀yìn kan wà lè ṣe yíhun ẹ bá wà nílé ẹ̀ ń wí rédèrèdè kí wọ́n mú ni kí wọ́n mú ta ni wàláhì ọlọ́wọ́ wọlé ní mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí yóò wọlé ẹni ó gbàgbọ́ lọ́hùn bẹ́ẹ̀ yóò sì wọlé ẹni tó gbà pé tí ò tiẹ̀ gbàgbọ́ lọ́hùn bẹ́ẹ̀ ebẹ́ ẹ̀dá ọlọ́run ni ọwọ́ yóò ní tẹ̀ ọwọ́ yóò ní tẹ̀ mo fẹ́ dákọ̀ ohun tán ni ẹ bá ti ní Sunday wo máa ti mo rò pé yín dàrú ebi Sunday tàbí kò tí wà lè mí wí. ẹ̀rọ wá ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ojú kọ́ èmi ọbẹ̀rù ẹnìkan lórí iṣẹ́ ọlọ́run ẹ má dọ́dọ̀ Sunday Igboho ẹ̀rí délé. Nàìjíríà. Abáyàyà Àdámọ́lá Hayatẹ̀. Nàìjíríà ẹlẹ́gùn ẹ̀ka sára tó wà pé Allahu Akbar. abẹ́ ẹ̀gbọ́n tí bàbá yìí wí ni bàbá ní bó ṣe léwu kẹ́ kàǹkà tó nù ìjọba bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ Sunday Igboho orin yín ní ọ̀tá yín pa. bàbá wa wí tàbí àwọn kan lójú ayé lolóyè Ìgbòho ń ṣe ń bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe wáàsí lónìí òní ni ó níbi wáàsí Oríyọmí Hamzat ní Àgídìgbò FM ní bàbá yìí ti sọ̀rọ̀ yìí olóyè Ìgbòho ò sí ń bẹ̀ àwọn èèyàn rí ò sí ń bọ̀ tábà ní pé bóyá torí pé ṣe Buhari ọmọ Musa ó rí àwọn èèyàn rẹ̀ ló ṣe ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé àmì ara ti sọ gbogbo wàlíyé Ọlọ́run pé àkàndá ẹ̀dá lolóyè Ìgbòho ẹni tá a bí tá a sà lẹ́sà olólóyè Ìgbòho kálẹ̀ mọ̀dí agbára rẹ̀ ní ẹ̀ ti ṣèwádìí ẹ̀ kò ṣeé mú àfọlọ́run nìkan ló lè mú ọlọ́run sì ń yí oyé àní tí ì ṣe tán ìní mú torí tí ń ṣe ń dùn mẹ́mi ọlọ́run nú èèyàn kéṣoṣo tí ń jí tí ń sùn nú ilé rẹ̀ tí gbogbo àgbà ńlá ayé sì ń ṣàdúrà fún ìlólóyè Ìgbòho ìwà mi rè bọ́ ọba ń jí ibù nínú àdúgbò tó ń gbé èpè lọ ń dà lójoojúmọ́ ẹ wá jẹ alága wèrè ẹ jẹ alága àdánwò ẹ ní jí gbogbo community ó ní sinmi ipò tó lọ ń fún ẹ̀yin lẹ́dẹ̀rẹ̀dẹ̀lẹ̀ ń gbà á lò ó ipò tó lọ ń fún ẹ̀yin ọ̀nà tẹ́ ẹ gbà ń lò ọ̀nà rédèrèdè ní ọlọ́run fún lóyè Ìgbòho lágbára ọlọ́run fún lọ́lá gbogbo tọ́lọ́ máa ń fún yẹn pátá lọ́lọ́run fún ó tún wá fi ń sin ọmọnìyàn kò sì sí tí máa ń dùn mọ́ lọ́nu ju nǹkan lọ kó o máa fi gbogbo ara rẹ sin ọmọnìyàn àtọlọ́run kò sóore tó lóyè Ìgbòho lè ṣe fún yàn láyé tẹ́ ẹ bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yóò ní ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí láwa ń bá kiri ẹ jẹ́ ṣe rí ẹni èmi máa ń sọ pé ẹni Ọlọ́run bá gbà fún ẹ jẹ́ á gbà fún àkàndá ẹ̀dá lolóyè Ìgbòho
ìgbà táwọn èèyàn dé Abẹ́òkúta láti gba àwọn ọmọ ẹlẹ́ nígbà táwọn ké ariwo lálẹ́ pa bẹ́ẹ̀ bá gbáriwo wa la wá tẹ̀sẹ̀ lé gbégbèsè ìgbà táwọn débẹ̀ táwọn ọlọ́pàá tó fẹ́ máa ṣe bákan olóyè Ìgbòho gbé fóònù ó pe CP wá ọmọ mi lẹ mú àfírá fìẹ́lẹ̀ lága ìyẹn mélòó ló lè ṣerú ẹ̀ ìyẹn mélòó la fún nírú agbára bẹ́ẹ̀ ṣé wọ́n tó kọ̀ rí òtí ẹ̀ dá ìwọ́n tó lásán ọdẹ lórí kọ́ ọjẹ́ chairman community lásán ò jẹ́ gbogbo community ó nísinmi ọjẹ́ chairman gáràjì ibìkan lásán chairman gáràjì lọ́jẹ́ o ọba wa ń bọ̀ wọ́n wàá máa na gbogbo mọ́tò lọ wọ́n máa nà wọ́n lọ torí pọ̀ ń bọ̀ ó sì rántí àtúbọ̀tán ẹ wá jókòó bí kan ẹ wá ní wọn ò mú Sunday Ìgbòho ẹgbọ́nà tó jáde lẹ́nu àáfàá yìí kò sáàdà tí ọmọ ṣe Buhari ọmọ Musa ṣé Muyideen Ajani Bello náà ti máa sọ àwọn ọ̀rọ̀ yìí pé àníṣe ará olóyè Ìgbòho wá jíṣẹ́ ni ará olóyè Ìgbòho ará wá jíṣẹ́ ni Mósè ti wá nu Mósè ẹ̀dùn ni ṣé mo bá Jésù ni Odùduwà tó jẹ́ bàbá wa èmi ọ̀sáàbà ìmọ̀ràmíyàn ìmọ̀ Ṣàngó ìmọ̀gún ìmọ̀ nǹkanká ànábì ìrírí Jésù ìdébà ẹ sì ń ròyìn iṣẹ́ ìyanu tí gbogbo wọn ṣe àbí èèyàn náà sá la pè wọ́n àǹsálẹ̀ màláíkà ni wọ́n ànábì la pè wọ́n ànábì Ọlọ́run prophets of God ó ń la pè wọ́n ẹ wá wo olóyè Ìgbòho ẹ wo olóyè Ìgbòho ẹ wo ìgbésí ayé rẹ̀ bí ṣe ń lò ó ẹ wá fi wé tàwọn ànábì tó ti kọjá lọ ẹ fi wé tàwọn prophet tó ti lọ nínú ti kírísítánì ìwà rẹ̀ jọ ti Mósè nínú ti mùsùlùmí ìwà rẹ̀ jọ ti Muhammad nínú tẹlẹ́sì àbáláyé ìwà rẹ̀ jọ tògúnláká ayé torí ìràwọ̀ ògúnláká ayé ní Ìgbòho ń lò ògúnláká ayé ni jagunjagun àkọ́kọ́ tó kọ́kọ́ jagun tó ṣẹ́gun àrà tó lóyè Ìgbòho dá kò sẹ́dá náà tó lè dá tó ní padà fa sọ pé ń pèròkú ọba kò sí wọ́n wá sáré sọ́tún sáré sórí látàrí pé wọ́n fẹ́ mú Ọlọ́run wá ní àníṣẹ́ èmi ni mo lè ní ẹ̀rí mú èmi tí ń sì fún yín ní go ahead pé ẹ̀rí mú náà ń lè fún yín torí wípé ìran ẹ̀yin burúkú tí ń sọ kọ́ọ̀fù ìran òfò nìyí àbí iṣẹ́ ìran rẹ̀ ìran Fúlàní àwọn tó so wá pọ̀ gan mọ́ wọn má Fúlàní gan ọ̀yà bá wọn wí lọ́tọ̀ ká gbé ẹ sí pé alábíamọ torí mi ò rí ibi tá a ti jọra wa tẹ́ ẹ fi wá so wá pọ̀. àwọn àgbà bọ̀ wọ́n ní bílé bá sì ń tòrò bílé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ní èdàgbà ìgbà táwọn ọmọ àlè ilẹ̀ Káàárọ̀ Oòjíire tá dàgbà nígbà àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ káà bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò tó kú ọmọ àlè ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò tí ì dàgbà tán ìgbà táwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kú àwọn ọmọ àlè ti dàgbà wọ́n wá kó wa lọ sóko ẹrú wọ́n kó wa lọ sóko ẹrú Ọlọ́run wá ní tọ́ ká máa lò ó lọ bẹ́ẹ̀ ná àwa ń lò ó ọdún ń lọ ọdún ń yílẹ̀ ọdún oṣù ń yílu oṣù Ọlọ́run wá ní ọyá ẹni tí mo fẹ́ lò ẹni tí gbogbo yín ò tiẹ̀ fojú sí láàánú ẹni tẹ́ ẹ̀ tiẹ̀ rò pé kìí ṣe pòfẹ́sọ̀ kìí ṣe dókítọ̀ kìí ṣe àkántàǹtì kìí ṣe ẹnjìníà Ọlọ́run wá ní òun ni mo fẹ́ lò ìyẹn ni olóyè Ìgbòho Ọlọ́run wá lọ rèé mú olóyè Ìgbòho jáde wípé àníṣe ìwọ ni ń lò alẹ́ ẹ̀gbọ́n tá a fa ìwé ni ẹ tún gbọ́ dáadáa. ìjà pé ó tó gẹ́sẹ̀ pípa tẹ̀ ń pa wáyé tó gẹ́sẹ̀ ẹ̀ tún wá pé wọ́n máa mú yìí wá òun yà ya wèrè mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ṣe òun bẹ́ẹ̀ ọmọ tóun ní egun wọ́n pa pírẹ́sidẹ̀ntì míì
oyin ni ó ta pa. Nàìjíríà. Ẹ̀yin sínétọ̀. Lọ́nà àfihàn fíkìrì. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ bá bára dání ẹ̀sìn fura. Ẹ̀yin ọmọ Nàìjíríà tí wọ́n fi yín jẹ olórí ẹ̀sìn fura. Ọmọ Nàìjíríà tẹ́ ń lọ sílẹ̀ ẹ̀rọ tí wọ́n gbé yín nìkan ní ẹ̀yin lẹ lóògùn ẹ̀yin lẹ ní kìíní ẹ̀sìn fura. Àfọwọ́sowọ́pọ̀ ni bọ́ bá lóògùn tá bá bá ká ọmọ ń kọ́. Èèyàn ogun rẹ̀ ò lè mú gbogbo wa táwọn àmì báyìí. Ó dè rẹ níbi tó lè ṣiṣẹ́ dé. Ẹ wá fura kẹtàkàkà kẹrùnú. Ẹ má lọ ọ̀dọ̀ ọmọ ọ̀hún bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ rẹ̀ ní lóga oyin ọ̀tá yín pa. Nàìjíríà. Ẹ̀yin aláṣẹ dúdú mo sọ fún yín ẹ má lọ ọ̀dọ̀ Sunday oyin ọ̀tá yín. Lọ́nà àkìlọ̀bìlà láwọn ẹ̀yin aláṣẹ ògiri mo sọ fún yín ọ̀rọ̀ ọ̀bá kọ́ ọ̀rọ̀ settlement ńlọrọ̀ yìí. Bẹ́ẹ̀ bá wọlé tọ̀ Sunday ẹ̀yà wèrè ní Nàìjíríà. Sunday ìdúró lọ́sẹ̀ gbogbo nǹkan ló ní lọ́wọ́. Ẹ̀ ń tọ́ bá bẹ̀ wù tán, yà yóò ṣe kangu. Yà yóò ṣe kangu. Bí ó bá bí yí dá ẹ wọlé tọ̀ Sunday. Nàìjíríà. Adébámájalè ní ti Sunday yìí akọni ni. A ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ mà pa wá ó tó gẹ́. Ẹ̀yin kan wá lè ṣe yíhun. Ẹ wá wà nílé ẹ̀ ń wí rédèrèdè kí wọ́n mú ni kí wọ́n mú ta ni. Wàláhì ọlọ́wọ́ wọlé ní mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí. Yóò wọlé ẹni ó gbàgbọ́ lọ́hùn bẹ́ẹ̀ yóò sì wọlé ẹni tó gbà pé tí ò tiẹ̀ gbàgbọ́ lọ́hùn bẹ́ẹ̀ ebẹ́ dẹ̀ ọlọ́run ni. Ọwọ́ yín ò ní tẹ̀. Ọwọ́ yín ò ní tẹ̀. Mo fẹ́ dákọ̀ ohun tán ni. Ẹ bá ti ní Sunday owó àti mo rò pé yín dàrú. Ebi Sunday tàbí òtún wọlé. Ẹ̀rọ wá ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ojú kọ́ èmi ọbẹ̀rẹ̀ nìkan lórí iṣẹ́ ọlọ́run. Ẹ má dọ́dọ̀ Sunday Igboho ẹ̀rí délé. Nàìjíríà. Abáyàyà. Àdámọ́lá Hayatọ̀. Nàìjíríà. Ẹlẹ́kùn ẹ̀ka sára sọ́wọ́n pé Allahu Akbar. Bàbá ń Buhari ọmọ Musa bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ Sunday oyin ni ọ̀tá ipa. Gbogbo àrà tẹ́sí ń dáná pé fẹ́ mọ́ lóyè Ìgbòho kọjọ kó yín ń ta yín náà ni oyin ń padà á ta yín náà ni torí ẹ padà ń kà àbùkù náà ni àbùkù lẹ padà ń kàn ẹ̀yin náà wò ó ṣé ó wá yẹ lásìwájú gbogbo ilẹ̀ Yorùbá àbí ọ̀yẹ́ èèyàn gbé fóònù ó sì pe CP Ogun State ọmọ mi ní bẹ́ẹ̀ ẹ fi ilẹ̀ bàbá wọn ló ń jà fún ẹ fi wọ́n lẹ̀ wọ́n sì fi ẹ́ lẹ̀ láyọ̀ àtàlàáfíà so wá tọ́lá síwájú gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrì àbí ọ̀tọ̀ wọ́n fẹ́ kí gbogbo ládéládé pátápátá lóyè ọ mọ̀ pé Ọlọ́run ti fún wọn lálùbáríkà ọmọ tó jọmọ lọ ọmọ tó nàmọ pa ká ní pé àwọn wèrè yín mìíràn àwọn ará òkè ọ̀hún ká ní wọ́n nírú Sunday Ìgbòho ni inú wọn ò bá dùn ẹni tó rò pé kíní kan ní Sàkáhárù tẹ́ ẹ̀mọ̀ pọ́n rí pa àgọ̀ ni ṣé láwọn ọmọ gbogbo ìgbésí ayé Sàkáhárù ni ṣé wọn ọmọ ni ṣé wọn ọmọ ṣé wọn ò mọ̀ ni ṣé wọn ọmọ bí Sàkáhárù wà àbí àwọn kan lẹ́sà ń bá wọn ya fọ́tò pẹ̀lú bọn lọ́wọ́ kí ló dé tẹ̀ wá lọ rèé ṣe pé ẹni tí ń gbàlú rẹ̀ là lẹ fẹ́ mú ṣé Buhari ọmọ Musa ti ṣàdúrà pé ọlá àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní olórígun mẹ́rin gbogbo àwọn tí ń ṣàdúrà lórígun mẹ́rin àgbáláyé ẹ̀ ní rí olóyè Ìgbòho mú láṣẹ Ọlọ́run tó bá kù sẹ́jú kan kọ́ mọ́ olórí ó jì ní kòtò mànàmáná ó ṣe kí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ ọwọ́ ayé ò ní tẹ olóyè Ìgbòho àti gbogbo àwọn tá ń nígbàgbọ́ nù rẹ̀ tá ń tẹ̀lé jagun torógun níjà ẹ má jẹ́ àpúrọ́ tanra wa. ogun níjà ogun
àfi ká máa bí Ọlọ́run kó máa bá wa ṣọ́, kó máa bá wa dáàbò bò àti gbogbo ohun tó ní. Inú oṣù àwẹ̀ láwà yìí, ìjọba náà ò fi bẹ lọ́run fólóyè Ìgbòho. Ó wọ́pọ̀, kò wọ́pọ̀ nínú olówó tí nírú owó tí nírú ọlá tó lóyè Ìgbòho ní tí ó tún wá ní ikú lọ́kàn tó wọ́n mọ̀ wá kí. Torí téèyàn bá ti lè dìde pé ó fẹ́ ran ìlú rẹ̀ lọ́wọ́, ọ̀hún wá kú kí ni. Ó fèsì ogun látọ̀dọ̀ àwọn tó ń ràn lọ́wọ́ gan. Ó fèsì ogun látọ̀dọ̀ ìjọba. Torí pé ìjọba ò rí ọ gẹ́gẹ́ bí antagonist, gẹ́gẹ́ bí ọ̀tá, gẹ́gẹ́ bí olùdènà, gẹ́gẹ́ bí alátakò. Tọ́lọ́mbá wá ní kéèyàn jagun kó ṣẹ́gun, àfi kéèyàn ó dúpẹ́ ni. Bóò lẹ́ni yìí ṣe wá lè jagun kó ṣẹ́gun, àfi kéèyàn ó gbárùkù tìrú ẹni bẹ́ẹ̀. Iná ẹ̀ lásì ní ẹ jẹ́ gbogbo wa pátápátá ó gbárùkù ti olóyè Ìgbòho. Inú ọ̀rọ̀ tí ààrẹ Ìbà Gani Adams sọ lógun ọ̀fẹ́, wọ́n ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ olóyè Ìgbòho nìkan, ọ̀rọ̀ gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni. Kí wá là ń bá ká? Kí là ń bá kiri? Tá àgbà ń tọ́lọ̀ ń wí, ká tẹ̀lé tọ́lọ̀ pé àní ń tọ́lọ̀ ń wí yìí, ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀. Ọlọ́run ní máa ń pín. Ọlọ́run ìní ń pín fẹ́ dá, ìní máa ń ṣẹ̀dá bẹ́ẹ̀, kì í ṣe ń téèyàn ń fowó rà. Ká ní wípé ń téèyàn ń fowó rà ní àìmọye tó lówó jù Ìgbòho lọ, àmọ́ tọ́lọ́run ò ṣe wọ́n bó ṣe ṣègbòho. Ká ní wípé ọlá ni àìmọye tó lọ́lá jù lọ, àmọ́ tọ́lọ́run ò ṣe wọ́n bó ṣe ṣègbòho. Ọlọ́run wá dá ọ wá sá lẹ́sà, ìjọ ọ̀yá tó bí gan bí lọ́mọ, wọn ò mọ̀ pẹ̀lú ọmọ tí ó yà ní. Ìyá tó bí lọ́mọ ò mọ̀ pé aláàánú mẹ̀kúnnù, olùgbèjà ọmọ ilẹ̀ Yorùbá, olùgbèjà aráyé, wọn ò mọ̀ pé ní ọ̀jẹ́. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, Ànábì gan ọmọ ọdún mélòó ló pé ká tó máa ní ọmọ jíṣẹ́. Ẹ wò ìgbà tọ́lọ́run ní Sunday, ó ti ìlàkàkà rẹ̀ mi Ọlọ́run rí, àmọ́ tó wá níbi tí mo ti fẹ́ lò ọ́, ó ní bí mo tún ṣe fẹ́ lò ọ́, mo fẹ́ kó kó ìran rẹ kúrò lóko ẹrú ni. Ó wá ti ń gbìyànjú ìlàkàkà láti rí wípé aláwa ọmọ Yorùbá a kúrò lóko ẹrú bọ́ sí oko ọlá. Orílẹ̀-èdè Yorùbá nation lágbára lọ́wọ́ Ọlọ́run á débẹ̀ láyọ̀ àtàlàáfíà, ìgbà díẹ̀ báyìí náà ló kù tíntínní. Ẹ wò ó, sólóyè Ìgbòho ń bẹ́ ń bí ẹ ti ń ṣe wáàsí lónìí ni, só mọ̀ pé wọ́n ṣe wáàsí ń bẹ̀ ní kọ́ lọ́ọ̀. Àmọ́ ló ń tó àfà, ó fi tó àfà yẹn lẹ́mìí wípé àníṣẹ́ polongo. Ọ̀pọ̀ náà ló sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá wo bàbá confam. Òǹkálukú náà là ń rí iṣẹ́ yìí, náà ń jíṣẹ́ yìí. Nípa olóyè Ìgbòho. Ìràwọ̀ tó tàn ní, ìràwọ̀ ọ̀sán tí bàgbà lẹ́rù ń lo olóyè Ìgbòho. Bàbá, gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ní dúpẹ́ lọ́wọ́ yín fún títa àwọn ọmọ tọ́lọ́ ń lò yín láti yọ kúrò nínú ọgbà tán fi hàn sí. Gbogbo wọn lá ní dúpẹ́ o. Wọ́n ní dúpẹ́. Wọ́n náà máa rírì yín o. Bàbá náà máa rírì yín. Wọ́n náà ṣe kíni, àwọn máa rírì yín. Gbogbo àwọn èèyàn pátá wọ́n náà mọ iyì yín, torí wípé kíni ó sọ wọ́n nú aṣíwájú tí ó dúró tì ran rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dúró tì ran yín. Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.